tán bá ní èèyàn fi ọkùnrin sakọ pé èèyàn fi ọkùnrin sí oge tààrà mọ́ ni A1 ni mo mú o. In fact mo gbìyànjú èmi kọ́ mo sọ o ẹni fo ránṣẹ́ àwọn náà sọ o. ọ̀rọ̀ tí mo mú wá yìí Alájíkẹ́ mo ní ẹ bá nà sórí afẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ fi tèmi kọ́gbọ́n ni. èmi mo dáa tó báyìí, èmi mo kàwé tó báyìí, èmi mo rẹwà tó báyìí. èmi ò mọ̀ wípé àmọ́ sáńgbò bá yá o. wọ́n bá ń sọ wípé gbà ní nǹkan. èmi ò mọ̀ pé ọkọ níní náà ìgbàmọ̀ ni. Ọlọ́run ló mọ iye ọkùnrin tó dẹnu kọ mí nígbà tí mo wà níléèwé wípé àwọn ti ṣe tán táwọn ò fẹ́ mi. nígbà míì mo ní lọ́kùnrin mi ti ga jù ń tèmi. bẹ́ẹ̀ tó sì kúrú bá wá mo lè ló ti kúrú jù. bẹ́ẹ̀ lòmíì bá wá mo lè ní olówó lọ. bẹ́ẹ̀ lòmíì bá tún wá mo tún lè sọ wípé ó lówó lọ́ọ́ ni kò rẹwà tó ń tèmi. mo sì ń fíìlì ara mi ń gbọ́ ọmọ dáa síbẹ̀. ọmọ dùn lóbìnrin náà tí ń bá sáàdùn ni gbogbo wọn ò ní mọ̀ wá pé àwọn ò fi mi ṣàyà. èmi tí ń tòótọ́ tí ń bá sọ fún yín wípé èmi tí àwọn ọkùnrin ń sùn nígbà náà lọ́hùn-ún tí mò ń fi hàn sakọ èmi mo máa ń dúró ní èsè pé mi bá ti ẹ̀rẹ́ ẹnìkan kó dẹnu kọ mí yálà ó ti ẹ̀ dáa ni kò dáa ni wọn ò mọ̀ gbà bẹ́ẹ̀. èmi ò mọ̀ pé gbà máa ń lọ lórí èèyàn o. èmi ò mọ̀ wípé àkókò á máa lọ pẹ̀lú. èmi rò pé báwọn ọkùnrin ṣe ń wá lọ́tún tán wá lọ́sì bẹ́ẹ̀ náà ni ó sì máa lọ ni. èmi ò mọ̀ wípé àkókò tó yẹ kí n mú tèmi mo ti fi tàpàlà o, mo ti fi gbá mi dín o, mo ti soge kọjú oge àwọn tán bí mi o. nísìn kò síbi tí ì fi ẹsẹ̀ mi tẹ̀ látàrí wípé à ń wọkọ̀. kò sórí òkè tí n tí gun o. bẹ́ẹ̀ ni mo sì ń tọrọ dáríjì pé Ọlọ́run dáríjì mi. èmi náà mọ̀ wípé mo ti fi ọkùnrin sakọ lọ́pọ̀lọpọ̀. gbogbo ọkùnrin tán wá ń gbà náà lọ́hùn pé wọ́n ò fẹ́ mi gbogbo wọn náà mọ̀ ti sábíamọ tán. ẹni tí òbí méjì ó ti bí ẹni kódà èyí tí ò tiẹ̀ tí ì bí rárá nú wọn òun ló ti bí ẹyọ kan. ọkùnrin nu o ṣùgbọ́n èmi tí mo jóbìnrin tí mò ń soge nígbà náà lọ́hùn kò tí ì sí rírí tí mo rí o. l'Alájíkẹ́ fi mọ́ ń gba ọ̀pọ̀ èèyàn nímọ̀ràn mọ́ soge jù o. mọ́ sí oge jù bó o bá ti fẹ́ mọ́ ti orí òkè kan bọ́ sí pẹ̀tẹ́lẹ̀ lèèyàn kan tún mú wáyé wípé kí àwọn fi sí àwọn obìnrin létí. irú mọ́tò wo ló ń gùn bí ìpín ẹ̀gbọ́n tiẹ̀ gbogbo wọn nú ilé ní mọ́tò. kò ga tó ó kúrú jù bẹ́ẹ̀ sì ni gbogbo wọn tán wá ń bọ̀ káwọn ò fi ọ same height ní gbogbo wọn. ṣé ọpọlọ rí o tí ì sọ fún ọ wípé èèyàn kúkúrú lọ́lọ́ ní ọ̀fẹ́ ẹran ara tó fẹ́ bá tiẹ̀ jẹ́ ní ó ní ọmọ owó èèyàn gígùn kiri. lọ́hùn ó bá yín ṣe o lèèyàn kan tún ti mú wá iná tó fi wá sí i létí. wọ́n láwọn wà ń bẹ ní ìsìn kódà wọ́n ti gbẹnu lé 40 díẹ̀ báyìí náà ló kù. wọn ò sọ iye ọjọ́ orí wọn fún mi bọ́n ṣe sọ náà ni mo ṣe sọ fún yín pé àwọn ti gbé ẹnu lé 40 díẹ̀ ló kù díẹ̀ náà pé ló kù. so ti yé díẹ̀ ló kù. at that age ọkùnrin wo ni ó jẹ́ bíi 40 ní ìsìn tí ó wà ní ẹni tó ti gbé ẹnu lé 40 ìní òun fẹ́ péréte ní ẹ́. torọ́kùnrin tó bá jẹ́ 40 tóun náà ṣe ń ronú pé òun fẹ́ mú ìyàwó ní ìsìn yóò mọ lọ bíi 30 or 20 ní òun fẹ́.
sọ ti wá rí ní ìsìn ọjẹ́ soge mọ́ wọ̀n ọjẹ́ ẹwà tó ní tó tí ń gún ọ̀hún ọjẹ́ ṣe mọ́ wọ̀n wá fẹ́ pé lé bàbá rẹ̀ Lájíkẹ́ rí iná o àbọ̀ lásán fọmọlúàbí bó bá dénú rẹ̀ kó do odidi bí ò bá ti wá dénú tiẹ̀ tí ò di odidi kò sí wàhálà orí ìkànnì ilá wa ìwọ sá ti gbé wá ká fi wá kàn tí ń bọ̀ lọ́gbọ́n ìtọ́ lè fi sẹ̀mí ni wípé kọ́ ọmọ gbé wá fún mi ìtọ́ lè fi sẹ̀mí nù Alájíkẹ́ rí iná ẹ like comment ẹ share ẹ bá ń pín káàkiri ẹ jẹ́ káwọn èèyàn ó gbọ́ ẹ̀yin tẹ́ ẹ sì jóbi náà tó púpọ̀ òbí ni máa ń kó bọ́ ọmọ ẹ mọ̀ kó bọ́ ọmọ yín ẹ lè fi hàn ṣáyà o ó dàbọ̀.